ẹ̀yin obìnrin ẹ yé tanra yín. Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ṣé dáadáa ni mo bá yín. Mo sọ fún yín wípé tẹ́ bá ń wá oko gidi, ẹ wá oko gidi lọ sí Ekiti, Ondo, àwọn Ìlàjẹ. Nítorí gbogbo àwọn oúnjẹ táwọn yẹn ń jẹ, àwọn oúnjẹ tó ń rọ oko lọ́wọ́ ni. Àwọn Ìlàjẹ wọ́n á jẹ ọbẹ̀ tó ń pè ní márúgbó. Irú àwọn ìlú mi wọ́n á jẹ nǹkan tó ń pè ní ọbẹ̀ ìta àjì. Àwọn Ondo oríṣiríṣi àwọn Ondo gidi yẹn wọ́n máa jẹ ọbẹ̀ ewé àti egbò. Ẹ ń wó kó gidi lọ sí Ìbàdàn tó jẹ́ pé ẹnu wọn ti pọ̀ ju oko lọ, aṣọ ẹnu lásán ni wọ́n ní, àfikún wọn búyàn tó bá jẹ́ pé èébú ni wọ́n bá wọn lé, bọ̀ oko gidi ò sí lábẹ́ wọn, ẹnu náà ní àwọn afẹnudóbò ni dódó mayana, aṣọ ẹnu lásán. Àbí ẹ ń wá oko gidi lọ sí Abẹ́òkúta tó jẹ́ wípé láfún ti bayé wọn jẹ́, láfún máa ń jẹ́ kó wọ́n níkùn ni, aṣọ ikùn lásán ní ikùn ti pa gbogbo oko abẹ́ wọn torí aṣọ carbohydrate náà máa ń jẹ. Níbo lẹ ti fẹ́ rókó gidi yàtọ̀ sí Ondo, Èkìtì àti Àkúrẹ́ nǹkankan. Àbí ẹ fẹ́ wọ́kó gidi lọ sí Ìlọrin. Àwọn Ìlọrin tí ẹ lè rókó díẹ̀ torí ńgbà yẹn ó kàn jẹ́ wípé àwọn yẹn máa ń bo aṣọ ni. Pretense wọ́n pretend dákú. Wọ́n máa fu aṣọ máa bu aṣọ dóbò ni. Wọ́n máa bu aṣọ dóbò, wọ́n máa ń dóbò lábẹ́ aṣọ ni. Wọ́n pretend dákú. Àwọn ará Ìlọrin bẹ́ẹ̀ lẹ́lẹ́ máa gbọ́ onítìjú mi nẹ̀. Onítìjú mi ni wọ́n máa dó bí 4 5 pọ̀ máa gbọ́ onítìjú mi ni aláràfà mi ni. Wọ́n ẹ dẹ̀ máa rí báyìí ẹ lè pa àwọn ọkùnrin àtobìnrin wọ́n lè pàdéra wọn ní party. Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ lọ dóra wọn tán ẹ̀ ní mọ̀. Oko gidi díẹ̀ lè wà lábẹ́ àwọn yẹn. Àwọn ará Èkó àwọn Èkó ń lóko rárá. Ẹ mọ̀ pé àwọn yẹn ìgbéraga bayé wọn jẹ́. Ó lè jẹ́ yàrá kan náà máa sùn bẹ̀ wọ́n á ṣe party 10 million. Yàtọ̀ sáwọn ará Àwórì, àwọn Àwórì yẹn adógidalu ni wọ́n. Bó bá ń wá oko gidi o lè wá oko gidi láàrin àwọn Àwórì nínú Èkó, àwọn adógidalu ni. Àwọn yẹn wọ́n lè fọwọ́ oko ya máàpù òbò ní side Àwórì, adógidalu làwọn yẹn. Wọ́n lè fi oko já òbò sí òdì kejì. O lè rókó gidi ń bẹ̀. Bọ̀ èmi ni Abẹ́òkúta àwọn oníláfún. Èmi ni àwọn Ìbàdàn afẹnudóbò. Èmi ni Ìjẹ̀bú ìgbéraga làwọn yẹn ní oko wọn ò kí ń dalẹ̀. Àwọn yẹn lè tọ́jú ìyàwó ṣùgbọ́n oko wọn ò ń dalẹ̀. Wọ́n bá ti dóbò díẹ̀ bá wọ́n máa ń tètè dà. Oko wọn ò ń dalẹ̀. Wọ́n máa ń tètè ṣíwọ́ nínú àgbèrè. Wọ́n máa ti ń wọ bí 60 65 wọ́n máa ń ṣíwọ́. Àmọ́ oko wọn ò kí ń dalẹ̀. Gbọ́ pé òun wá oko gidi, ó fi àwọn Ìlàjẹ tó ń jẹ ọbẹ̀ márúgbó lẹ̀, ó fi Àkókó tó ń jẹ ọbẹ̀ ìtàjì lẹ̀, ó wá ní ó fẹ́ lọ wá Ìbàdàn afẹnudóbò. Àbí àwọn onítìjú mi ni àwọn ará Ìlọrin tẹ́ pé àwọn yẹn wọ́n lè lóko ṣùgbọ́n ò lè dá dóko wọn, ò ní gbádùn oko wọn torí wọ́n lè ní onítìjú bíi 4. Wọ́n lè máa bọ̀ níbì kan báyìí kán tó wá sí lecture room láàárọ̀ wọ́n lè ti dóbò. Bẹ́ẹ̀ òun wá oko gidi lóbìnrin. Tẹ́kọ̀ Ìbàdàn tẹ́kọ̀ Èkìtì lọ kó tẹ́kọ̀ Ondo, má lọ bá àwọn afẹnudóbò kó tẹ́kọ̀ Àwórì, àwọn adógidalu. Bọ̀ wípé kúrò láwọn yẹn olèmí l'Abẹ́òkúta àwọn tẹ́ pé láfún ti bayé wọn jẹ́, àwọn carbohydrate ò jẹ́ kókó wọn grow. Carbohydrate ti jẹ gbogbo oko wọn torí pé ikùn ti gba oko lọ́wọ́ wọn. Ikùn wọn báyìí bá pa wọ́n ṣe máa ń rìrè. Apá wọn ò kí lè ná lẹ̀. Tí ikùn bá jáde báyìí oko máa sá wọlé ni lára àwọn Abẹ́òkúta. Àwọn Èkó, àwọn Àwórì wọn, àwọn yẹn lè dógidalu. Àwọn Ìlọrin tó bá jóbìnrin wọn ni kò lè, àwọn yẹn wọ́n lè má lè túraká torí wọ́n máa ń faṣọ, wọ́n máa ń daṣọ bòbòdóbò ni. Wọ́n dẹ̀ lè claim lórí oko wọn nìkan. Wọ́n lè ní onítìjú mi bíi 4. Onítìjú 4. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ wípé ìkan ló máa serve wọn lọ́ọ̀rọ̀, ìkan máa serve wọn lọ́sàn. Àwọn lè wà nínú ilé pẹ̀lú obìnrin báyìí wọ́n ti dóra wọn pa ṣùgbọ́n ò ní mọ̀. Wọ́n máa sọjú sókè ni. Àwọn ẹkùn abìjàwàrà. Àwọn ará Ìlọrin, àwọn Ìbàdàn, àwọn afẹnudóbò lásán, aṣẹ́nu lásán náà ní. Ẹnu náà máa fi ń ya máàpù lórí òbò wọn òmòbòdó. Tó bá ń wá àwọn tó máa dó ẹ dáadáa kọjá sóńdó, kó kọjá sékìtì, kó kọjá sí Ìlàjẹ. Orí bàbá kan lórí social media tó ní òun lóko lọ́wọ́ tó ti rí báyìí. Lóòótọ́ lóko irú àwọn oko yẹn ẹ mọ̀ pé ọmọ Ìlàjẹ ni. Àwọn tó pọ̀ bẹ́ẹ̀ márúgbó náà máa ń jẹ tó kó gidi wà lábẹ́ wọn. Ẹ wò ó, mo mọ nǹkan tí mò ń sọ o. Bọ̀ ló wá ń wá oko, mò ń sọ fún yín pé òun wá oko gidi. Ló bá bọ́ sí
abọ́ ibi tí àwọn Abẹ́òkúta ya wèrè dé gbogbo àlùbáríkà tó kúrò lórí oko wọn yẹn orí àwọn wọn ló wà. Wọ́n lè lá òbò pẹ̀lú ahọ́n burúkú tó máa ń wà lẹ́nu wọn. Wọ́n á lá òbò níbi tí wọ́n ya wèrè dé. Wọ́n á lá òbò, obìnrin yẹn á máa da omi ra, á máa ṣomi ṣóróṣó nínú òbò rìn káàkiri ni. Ìyẹn àwọn ará Abẹ́òkúta. Àṣírí àti agbára tí Ọlọ́run gbà kúrò ní ọwọ́ lórí oko wọn báyìí ó fi sórí àwọn fún wọn ni. Wọ́n ń lá játijàti nínú òbò. Àwọn pẹ̀lú àwọn burúkú wọn yẹn máa cover ni. Wọ́n máa cover ni. Àwọn aláfẹnu balẹ̀ ayé balẹ̀ ayé òbò jẹ́. Tó bá lá òbò báyìí torí pé kò sí agbára lórí oko wọn láfún àmàlà láfún èlùbọ́ láfún ti ba àlùbáríkà oko wọn jẹ́. Ó wá gbé agbára tó wà nínú àwọn wọn báyìí. Tó bá lá òbò gbogbo mi máa dàrà pàpàpàpà lóbò. Àwọn ará Ìlọrin ò kí ń sábà lábò. Tó bá lo fẹ́fẹ́ lọ́rin wọn sábà lábò. Àmọ́ wọ́n lè dájọ́ oko fún ẹ bẹ̀ wọ́n sábà lá òbò. Wọ́n sọ fún ẹ pé ẹnu yẹn àwọn fi ń kí Ọlọ́run wọ́n sábà lábò. Bọ̀ ẹ̀yin mẹ́rin lè wà nínú ilé kí wọ́n do yín pọ̀. Kì í ṣe pé bí akọ́ṣe tírísọ̀mù àmọ́ wọ́n lè máa do onítìjú bíi mẹ́rin lè wà nínú ilé kan. Tẹ onítìjú kankan ò dẹ̀ ní mọ́ra wọn. Wọ́n níyẹn lọ́wọ́. Onítìjú bíi mẹ́rin, aláràfá bíi mẹ́rin lè wà nínú ilé kan. Bá ti gbọ́ onítìjú mi ni. Onítìjú mi ni wọ́n ti ń jọ ń kòlábò, wọ́n ti ń lára wọn, wọ́n ti ń dóra wọn ni. Wọ́n lè wà nínú ilé kan ṣùgbọ́n kó má mọ̀. Mo mọ̀ pé ẹ ní bú mi tó dẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Ẹ mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Irú àwọn mi ìgbẹ́lẹ̀ ló kó. Mo sọ wípé ẹ lè ní onítìjú bíi mẹ́rin. Kẹ́ ẹ serve onítìjú bíi mẹ́rin gan lè máa gbé nínú street kan náà, inú ilé kan náà tó dẹ̀ ní mọ́ra wọn. Ẹ dẹ̀ máa service wọn. Ẹ máa daṣọ bò wọn, ẹ máa daṣọ bò wọn bò níbo ẹ ní lábò. Bí àwọn ará Abẹ́òkúta kì í láfún máa ti ń gba oko wọn, ó máa ń jẹ́ kí wọ́n níkùn oko wọn máa sá wọlé. Ṣùgbọ́n agbára tí ó kúrò lórí oko wọn àwọn ló wà. Àwọn yẹn lè lá òbò yọ. Wọ́n lè lá òbò kí gbogbo àlùbáríkà òbò kó lọ. Wọ́n lè lá òbò kí obìnrin máa damira rìn kó máa rántí bó ṣe láwọn báyìí kó omi dẹ̀ máa dà pẹ̀pẹ̀pẹ̀ lábẹ́ ẹ̀. Àwọn ará Ìbàdàn ṣe náà máa ń ẹnu náà ní kán bèèbù ni. Wọ́n máa ń fi ẹnu dóbò ni. Àwọn yẹn máa ń fẹnu ya máàpù òbò ni. Wọ́n bá oko wọn báyìí bọ́ bá lọ oko tí wọn tó bá ti lé nínú òbò máa ń yọ̀ wálẹ̀ oko òbò wọn máa ń yọ oko bọ́tà ni. Àwọn ará Ìbàdàn bá àwọn ará Èkìtì àwọn ará Ondo àwọn ará Àkúrẹ́ àwọn ará Ìlàjẹ àwọn ará àwọn yẹn torí àwọn ọbẹ̀ tí wọ́n ń jẹ ni àwọn nǹkan tó natural tí wọ́n ń jẹ àwọn ọbẹ̀ tí wọ́n ń jẹ àwọn ará Àwórì àwọn yẹn àwọn adógidálu ni àwọn adógidálu àwọn adóbòdálu àwọn yẹn lè dóbò kí òbò kó já kúrò ní ojú òbò kó já sí fùrọ̀ àwọn adógidálu làwọn ará Àwórì àwọn yẹn mọ òbòdó wọ́n dẹ̀ máa ń ní oko gidi lọ́wọ́ mi mọ́ bí tí Ọlọ́run ti dá oko irú yẹn fún wọn wọ́n lè má máa lábò dáadáa o pọ̀ wọ́n ní oko gidi lọ́wọ́ Ọlọ́run máa ń fún wọn lóko gidi àwọn ará Àwórì wọ́n ní oko gidi oko wọn máa ń dúró ṣámṣám wọ́n dẹ̀ lè adógidálu ni wọ́n adógidálu wọ́n dẹ̀ like òbò wo nítorí wọ́n wà nínú àwọn tí Ọlọ́run ti torí dá òbò kò sí Àwórì kò sóbò ni àwọn ará Àwórì lẹ́kọ̀ọ́ bọ̀ṣẹ́ láwọn ará Èkó tó kù aṣọ pati ni wọ́n lè gbé nínú yàrá kan kí wọ́n ṣe pati 2 million nígbà wọ́n bá ti jẹ gbogbo ẹ̀ tán ti jẹ gbádájà gbọdọ̀ ọkọ wọn kì í sábà wúlò mọ́ àwọn ará Àwórì lẹ́kọ̀ọ́ adógidálu ni wọ́n àwọn ará Ìbàdàn afẹnudóbò àwọn ará Ìlọrin onítìjú olóbò mẹ́rin àwọn ará Oǹdó àwọn yẹn Ìlàjẹ àwọn yẹn mọ òbòdó wọn balance sórí òbò wọn á dùn ẹ òbò ajá ṣáká ìwọgàn wàá mọ̀ pé ó gba oko gidi lára oko wọn bá wọnú inú òbò ẹ báyìí gbogbo àyà àwọn àlejò tí ò yẹ kó wà ńbẹ̀ wọn á di afẹ́fẹ́ jáde ni tí oko bá wọnú òbò oko àwọn ará Oǹdó mọ́ Àkúrẹ́ bá wọnú òbò obìnrin ẹ̀mí àtẹríba fún ẹ̀mí nínú òbò yẹn gan mọ̀ pé òun gbàgbára ọ̀tún ara jí pété agbára tó sọ̀kalẹ̀ láyé níjọ́ Pentecost á sọ̀kalẹ̀ sínú òbò yẹn ìwọ̀gùn wàá mọ̀ pé wọ́n dú ẹ ṣáká Ondo Ekiti àti àwọn ará Àwórì lẹ́kọ̀ọ́ tó bá ń wókó gidi tó máa dú ẹ tó máa mọ̀ pé wọ́n dú ẹ wà òkò bọ̀ tó bá ń wá àwọn afẹnudóbò àwọn okó tó jẹ́ pé o máa struggle láti jẹ́ kó kọ̀ ẹ̀ kó tó do àwọn Ìlọrin nìyẹn torí wọ́n lè ní onítìjú bíi 4 5 àwọn oko onílá fún tó yẹ pé o bá láì kan máa lá òbò ẹ àwọn ará
Ìyábẹ̀kúta nìyẹn bọ àwọn tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tí wọ́n á lábò tán á dóbò àwọn ará Oǹdó àwọn Àwórì wọ́n á lábò wọ́n á dóbò wọ́n á dẹ̀dú ẹ ṣáká ire o ẹ má bínú ṣe agbarikolo.com fún ẹ̀yin tẹ́ sọ pé ẹ ń wó kó kiri ní Ìbàdàn ẹ má tanra yín.